Drop that phone. Drop that phone, you're mad. Drop what? Drop the phone. Drop what? Kidnapper ni wọ́n ru ayé. Kidnapper ni wọ́n pera wọn lọ́lọ́pàá. Kidnapper ni wọ́n kidnapper. Láyé. Láyé. Ẹ sọlọ́pàá sẹ́. Láyé kidnapper ni wọ́n sọlọ́pàá o. Gbogbo ayé wọn wọ́n. Ọlọ́pàá ní pera wọn kidnapper ni wọ́n ti fẹ́ pariwo di o. Àwọn bandits ni o. Àwọn bandits ni o. Àwọn bandits ni o. Wọ́n ti fẹ́ padà lọ́lọ́run. Wọ́n ti fẹ́ padà lọ́lọ́run. Ọlọ́pàá ní pera wọn. Ẹ sọlọ́pàá o. Bandits ni wọ́n ti fẹ́ pa o. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ CP of Oyo State, current Commissioner of Police Oyo State, Abimbola, Mr. OCP Abimbola Ayodeji Olugbenga, ẹ bá mi tag wọn sí fídíò yìí. CP Abimbola Ayodeji Olugbenga, Commissioner of Police Oyo State, ẹ bá mi tag wọn sínú fídíò yìí. Mo lérò pé gbogbo yín rí picture àti fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. In tí mo ṣe ní kẹ́ bá mi tag wọn ni wípé mo sọ fún yín pé gbogbo ìgbà ni ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ máa ń bà wá nínú jẹ́, pàápàá wa tàwa ní diaspora tàdé mọ̀ bí nǹkan ṣe ń ràn níbí báyìí. Nítorí tí mo ṣe wá ní kẹ́ bá mi tag Commissioner of Police Oyo State ni wípé ṣé bí wọ́n ṣe train àwọn ọlọ́pàá wọn lélẹ̀, torí mo rántí nígbà kan táwọn kan bọ́ síta tí wọ́n lọ fún spot check tí wọ́n ń wo àwọn tí wọ́n mú bọ̀bọ̀ kan tó tiẹ̀ lóun ní àníyàn tó ní pé kí ló dé tí ò fi dé belt tó ní ó wọ slippers ní duty nǹkan kan. Ṣé bí wọ́n ṣe train àwọn èèyàn wọn tó bá fẹ́ lọ make arrest lélẹ̀, ṣé ọlọ́pàá làwọn eléyìí àbí bandit àbí terrorist? Ṣé ọlọ́pàá làwọn eléyìí àbí tout? Torí pé mo rántí pé wọ́n sọ wípé àwọn èèyàn ẹnìkan kò gbúdọ̀ máa gbé mọ́tò lọ láì ní plate number or something. Mo gbọ́ngbà tí àwọn ọlọ́pàá yẹn tí wọ́n sọ. Now ṣé bí wọ́n ṣe train àwọn èèyàn, torí níbi tó bá fẹ́ lọ arrest èèyàn, ọ̀rọ̀ tí ọlọ́pàá máa bẹ́ ẹ sọ gan fúnra rẹ̀ ló máa bọ́lẹ̀ ló máa tẹ̀lé wọn lọ. Tó bá kọ́kọ́ débẹ̀ wàá kọ́kọ́ fi warrant of arrest ẹ wàá fi wọ̀n, wàá dẹ̀ introduce ara ẹ with your ID card. Ìmúra ẹ gan, ìmúra ẹ máa carry command, máa carry respect. Ṣé bó ṣe train àwọn ọlọ́pàá wọn láti appear tacky, dirty, unkempt, tó wọ slippers, tó rí jákujàku, tí wọ́n ṣe sọ pé kí wọ́n ṣe àwọn ọlọ́pàá ó ṣe ní láàánú pé àwọn ọlọ́pàá gan ò ṣe risk assessment. Ẹ wo bí wọ́n ṣe gbébọn dání, ẹ wo bí àwọn ọlọ́pàá ṣe ń bá ẹni tí wọ́n fẹ́ lọ arrest jà. Wọ́n mú obìnrin, wọ́n ń lu obìnrin, wọ́n ń lu ọkọ ẹ̀. Ẹjọ́ ta ni wọ́n abuse? Because níbí báyìí mo ń rí abuse, mo ń rí physical abuse, emotional abuse níbí báyìí. Mo ń rí bí wọ́n ṣe ń ṣe, bí àwọn ọlọ́pàá ṣe ń carry, bó ṣe ń abuse ẹni tí wọ́n ní wọ́n fẹ́ lọ arrest. Eléyìí ò ṣe arrest mọ́, wọ́n lọ terrorize ẹ̀ mọ́lé, wọ́n lọ harass ẹ̀, wọ́n lọ assault ẹ̀. Tó bá jẹ́ wípé ìlú tó lọ́ba tó níjòyè ni, by now ó yẹ kí wọ́n ti invite àwọn ọlọ́pàá yẹn kan ti wà behind bar, because wọ́n ti sọ professionalism nù. Àmọ́ mo fẹ́ kẹ́yìn èèyàn béèrè, ṣé ọlọ́pàá làwọn eléyìí àbí terrorist làwọn eléyìí? Ṣé ọlọ́pàá làwọn eléyìí àbí kidnapper? Ṣé gbọ́mọgbọ́mọ kọ́ làwọn eléyìí? Ìbọn tí wọ́n gbé dání níbo ni wọ́n ti rí? Nítorí pé a trained military personnel, a trained police officer kò gbúdọ̀ gbébọn dání báyìí kó dẹ̀ máa ṣeré egéle pẹ̀lú civilian. Kò gbúdọ̀ gbé ìbọn dání báyìí kó máa jà tó débi pé ìbọn yẹn wà lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ máa fi bá ẹni tó fẹ́ lọ arrest jà tó dẹ̀ ń pora mọ́lẹ̀ tó look dirty. Ẹ wo bí wọ́n ṣe rí ẹ. Anybody ló lè gbé aṣọ sọ́rùn tó dẹ̀ lè kó police síwájú ẹ̀ kan wá arrest èèyàn tó bá jẹ́ ẹ̀yin ni.
gẹ́gẹ́ bí commissioner of police tó bá jẹ́ yín ni sir with due respect ìjẹ́ èèyàn kan ẹ lè tó bá jẹ́ yín ni ẹ wà nínú iṣu ẹni tó fẹ́ lọ mú ìjẹ́ lè tẹ̀lé irú àwọn èèyàn báyìí because wọn yàtọ̀ sí tout wọn yàtọ̀ sí wọn disgrace náà jẹ́ fún Nàìjíríà disgrace náà jẹ́ fún profession yẹn disgrace náà jẹ́ fún yín sir commissioner of police wọ́n tẹ ojú yín mọ́lẹ̀ wọ́n belittle post yín wọ́n belittle profession yín wọ́n ní pé wọ́n jẹ́ ká mọ̀ pé kò sí profession tó bá jọ́lọ́pàá ni wọ́n o èmi ò mọ nǹkan I'm not interested in nǹkan tí ẹnìkan tó fẹ́ lọ mú commit or anything I'm interested in attitude wọn conduct wọn mo wà interested in bọ́n ṣe presentation wọn mo wà interested in professionalism wọn mo wà interested in courage wọn mo wà interested in bọ́n ṣe gbogbo ìwà tí wọ́n ṣe níbẹ̀ yẹn wípé commissioner of police CP Ayọ̀dèjì Abímbọ́lá Olúgbénga ẹ̀yin ni wọ́n àwọn people yìí tó bá jẹ́ ọlọ́pàá ni wọ́n they are just disgrace disgrace náà jẹ́ fún profession yẹn honestly because mi ò tí ì rí níbí báyìí tọ́lọ́pàá bá wá mú ẹ tó bá jẹ́ pé ò ń ṣe drug láti máa ṣọ́ ẹ tipẹ́ tó bá wá mú ẹ tó wọ́n máa sọ fún ẹ pẹ̀lú ẹnu ọ̀nà tó bá ṣílẹ̀kùn wọ́n máa sọ pé àwọn ní warrant tó bá ṣílẹ̀kùn wọ́n á break ìwọlé wọ́n máa mobilize ara wọn tí ẹ bá fẹ́ lọ múyàn téèyàn yẹn bá resist àbó refuse arrest nǹkan tí mo fi pé profession yìí ni kẹ́ ṣe ni pé kẹ́ lọ remobilize ẹ wo bí mi ò tí ì gbà pé ọlọ́pàá tó bá jẹ́ pé ọlọ́pàá ni ìbànújẹ́ làwọn eléyìí jẹ́ àwọn eléyìí ò fit láti gbé ìbọn àwọn eléyìí ò fit láti jẹ́ ọlọ́pàá tout làwọn eléyìí àwọn eléyìí kan fi ọlọ́pàá tẹ bá wádìí àwọn eléyìí dáadáa wọ́n máa jalè lóru torí pé ìwà presentation wọn kò yàtọ̀ sí presentation jàgùdà kò yàtọ̀ sí presentation ritualist kò yàtọ̀ sí presentation bandit kò yàtọ̀ sí presentation àwọn tó ń fi ìbọn háyà fún àwọn tó wọ́n ń jalè ní Amẹ́ríkà kò tí ì lè ju 2 weeks lọ ọlọ́pàá fẹ́ make arrest láì tó gbé ẹsẹ̀ sí kínní lọ́rùn wọ́n protest káàkiri protest yẹn sì ń lọ lamẹ́ríkà ẹ wo bí àwọn tó pera wọn ní ọlọ́pàá bọ́n ṣe look dirty ẹ wo bọ́n ṣe look tacky ẹ wo bọ́n ṣe look unkempt ẹ wo bí wọ́n ṣe mi ò súnmọ́ wọn bọ̀ wọ́n rùn jáde láti inú fídíò ẹ wo bí wọ́n ṣe handle ẹni tí wọ́n fẹ́ lọ bọ́n ṣe subject ara wọn bọ́n ṣe belittle ara wọn wọ́n wá ń gbé wọ́n ń ba jàjàkadì wọ́n ń pora mọ́lẹ̀ wọn ò tún ní respect fóbìnrin wọ́n tún face obìnrin wọn ò ní respect pé ibi táwọn ti ń ṣe kíní yẹn àwọn ọmọdé wà ń bẹ̀ wọn ò think about the trauma táwọn èèyàn máa face táwọn bá lọ tán the PTSD wọn ò think about it wọn ò think about wípé ìbọn táwọn gbé dání anything ló lè ṣẹlẹ̀ kò sí risk assessment kò sí safety and security measure àwọn eléyìí ò yẹ fún ọlọ́pàá tout làwọn eléyìí ẹ kó wọn lọ sí garage tó bá jẹ́ ọlọ́pàá ni wọ́n jẹ́ kí wọ́n lọ máa pe mushi olóòṣà nídìí boss they are not trained they seem not to be educated wọn ò tiẹ̀ work in fact they are just a total disgrace to your profession sir CP Abímbọ́lá Olúgbénga tí irú nǹkan báyìí bá fẹ́ lọ ṣẹlẹ̀ gan níbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ bá ń bọ̀ láti bóyá Kwara ni o bóyá Oǹdó ni o ẹ kọ́kọ́ lọ sí station very close láti mú àwọn èèyàn mọ́ ọ̀gá ni bẹ́ẹ̀ ìwí tẹ́ wá ṣe yìí mo fi ìwí pé wọ́n wá kárí ìwà burúkú wọn out ni àwa èèyàn pàápàá wa ta wà ní diaspora tí mo jẹ́ kan nu wọn sà à ń dúró ká pa fẹ́ mọ̀ bóyá ọlọ́pàá làwọn tó lọ arrest ta lọ́lọ́run yẹn àbí they are just àbí just random people ibi tán ti rí ìbọn ibi wọn attach wọn mọ́ àwọn èèyàn wà interested otherwise màá bá yín gbé síbi tẹ́ ẹ fẹ́ kó dé èmi ò mọ nǹkan tẹ́nibody ṣe o I'm not interested in the offence I'm interested in the presentation I'm interested in the office I'm interested in the profession I'm interested in professionalism I'm interested in the conduct mi ò ní interest nínú nǹkan tí bóyá reason tó fi wá arrest òkìní kan bẹ́ẹ̀ mo mọ̀ pé tó bá jẹ́ pé criminal offence ni èèyàn máa expect pé wọ́n máa pọ̀ wá bóyá ẹni tó commit crime ẹni tó pààyàn ẹni tó commit murder ẹni tó ṣe mo mọ̀ pé ó yẹ kán pọ̀ but tó bá jẹ́ pé civil case or anything even anything téèyàn ò bá ṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
báwo ni àwọn tó pera wọn lọ́lọ́pàá ṣe ń present ara wọn bí idiot, bí olóorun, bí agbépò báyìí, tí CP dẹ̀ wà nílùú, tí IG wà ní country, tí àwọn ọ̀gá lọ́gá wà níbì kan, àwọn ilé disgrace náà jẹ́ fún police. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa wá nǹkan ṣe sí i. Àwa tá wà ní diaspora, ojú wa ò lè gbà. À ń rí bí ọlọ́pàá tó bá rí wọn nígboro ní bíbá, orí adé máa wú bẹ́ni pé kò join ọlọ́pàá. Criminal, àwọn ilé appear like criminal. Wọn ò jọ ọlọ́pàá rárá sà. CP, ẹni tó bá mọ CP Olúgbénga Abímbọ́lá Ayọ̀dèjì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yìí with due respect sir, ẹ bá wa get to the bottom of this matter, because eléyìí is not acceptable, kò wá appropriate, it's not appropriate at all. Tó bá jẹ́ ọlọ́pàá làwọn people yìí bó ṣe present, bó ṣe dirty báyìí, bó ṣe ń rùn báyìí láti inú fídíò, bó ṣe conduct ara wọn báyìí, àwọn eléyìí they are dangerous to the society, dangerous to the profession, dangerous to Nigeria, dangerous to the citizen of Nigeria. Ẹ bá wa wá nǹkan ṣe sí, ẹ káàárọ̀.